tọkàntara àti ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe bí olùkọ́, máa fọwọ́ mi pẹ̀lú ìmọ̀, ọgbọ́n orí mi pẹ̀lú èrò, gbogbo ìlú tàbí gíga. Ẹ káàsán sáà, ẹ káàsán máa. A kú ìrìn àjò sí ìlú Fáṣọlá. Mo kí gbogbo olùbàbá wa, mo kí ẹ̀yin ìyá wa, ọlọ́wọ́ jẹ́ tó fún wa. Mo kí àwọn agbófinró, kí ọ̀gá wa náà, Mr. Adéníyì, tí wọ́n jẹ́ aṣojú fún gbogbo Agribusiness ọ̀pọ̀. So níta wá ṣe òun ní láti wá ká fojú wa rí nǹkan tí ìjọba ń ṣe níbí báyìí. Ẹ ti ń kó láti jọ pé ìjọba ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ní Fáṣọlá. Àwọn kò ṣe pàtàkì fún wa láti fojú wa rí kí ni wọ́n ń ṣe. Oore ọ̀fẹ́ wo la ní láti lè fi tap in sí opportunities wọ̀nyí. Owó bẹ́ẹ̀ náà la lè fi àwọn èèyàn wá sí tí ó fi lè jẹ́ èrè fún ìlú Ọ̀yọ́ àti àwọn tó gbé Fáṣọlá. Lẹ́yìn yẹn, àwọn nǹkan tó wà tó jẹ́ pé bí àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò tó jẹ́ pé nínú kí ẹ̀yin àgbà fẹ́ bá wa dá sí. So lórí yẹn, àròkọ ṣe pàtàkì pé kí ẹ̀yin àgbàlagbà fẹ́ ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ará ìlú àwọn tó gbé Fáṣọlá. So àwọn ẹ̀rẹ́ tí ń jókòó ní wọ́n bá ṣe ń sọ̀rọ̀ yìí. So nísìnyí báyìí àkọ́kọ́ lọ káàkiri àárí tí ìjọba ń ṣe. Àmọ́ àwọn àǹfààní wo ló wọ́n lè fún àwọn tó gbé ìgbà yìí. So àwọn náà lè fi mọ kí ni àwọn lè ṣe láti lè tìrẹ iléeṣẹ́ tí ìjọba gbé wá yìí. Àwọn ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Sọ́jọ́ kí n tó gbé microphone fún Mr. Adéníyì, láti gbé microphone fún alága ọmọọba Akin Olùkìtì. Àwọn náà jẹ́ alága fún Ọ̀yọ́ West. Under àwọn ọlọ́run gbé development ẹ̀ṣẹ̀ pọ̀sẹ̀. Ẹ káàsán o, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, gbogbo ará Fáṣọlá, àwọn agbófinró, ọ̀gá wa láti aṣojú wa ní House of Assembly Ọ̀yọ́ East Ọ̀yọ́ West, Mr. Adéníyì Mokiyisa àti gbogbo àwátá wa ní. Mo rò pé lọ́sàn-án yìí gbogbo tá a wá ṣe òun ni Olorunpoto Olorunpoto ni wọ́n ti sọ fún wa yẹn. Ó ṣe pàtàkì kí àwa àti àwọn investors kí a súnmọ́ra wa so that àwọn ọmọ wa wọ́n á lè rí àǹfààní jẹ níbi gbogbo tí wọ́n wá ṣe ń bí. Wọ́n á lè rí ìdí tí wọ́n fi gbọ́dọ̀ dúró ti iṣẹ́ tí wọ́n wá dálẹ̀ àti kí wọ́n encourage àwọn míì náà láti tún wá dá iṣẹ́ sílẹ̀ ní ìlú Fáṣọlá yìí. Mo rò wípé nígbà tá a bá lọ káàkiri bá a ṣe sọ, tá a dé ibi tá a ti fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀, a tún rí àwọn kókó kọ̀ọ̀kan tá a máa mú jáde. Àmọ́ tó ṣe pàtàkì jù ní wípé gbogbo àwọn tó máa ṣiṣẹ́ ń bí o, kí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀ kí wọ́n jẹ́ àwọn ará Ọ̀yọ́ West, àwọn ará Fáṣọlá in particular. Ọlọ́run á fún wa ṣe. Ẹgbà mi mo ti rí mo táà máa sọ fún tìkútù máa gbé ẹ̀ ọmọ Yorùbá jẹ́ mi náà láti ìwé bọ́ọ̀bù. Nígbà tí mo kọ́kọ́ rí ètò ọjà mi láyà tó lè ní ìṣòro sí àwọn wà fún ìdàgbàsókè àti pẹ̀lú ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ State. So mo kọ́ fẹ́ dúpẹ́ pé àwọn tó organize ìdíje wa because wọ́n ní nǹkan tá a máa ń ṣe téèyàn bá mọ̀ á máa fẹ́ràn wọn. Though we have done this kind of community relation for some time àti ṣe and that's the area àti the david adé inú òfò ní kéde ẹ̀pọ̀ jù bí ẹnìkan Ọlọ́run pọ̀ so honorable we thank you as the chairman for this kind of meeting. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún yẹn orúkọ tèmi ni Adéníyì Adémọ́lá báwo wọ́n ti kọ́ sọ fẹ́
akọ́ṣẹ́mọṣẹ́ nípa agribusiness àwa là ń ṣojú ọ̀gá wa Ṣèyí Mákindé nínú orí ẹni tẹ́ pé ó fẹ́ ti mẹ̀kúnnù àti gbogbo èèyàn ẹ bá wo bí ní mo wo rẹ́kọ̀dì kan 1949 ni wọ́n fi ilẹ̀ bí ilẹ̀ láti ṣe kíni láti máa fi ṣe àgbẹ̀ then màálù wọn ṣe purely after some time there was a break this place was moribund níbí làwọn ọ̀daràn máa ń gbèsè ká máa lọ sẹ́yìn ló ń dáná tẹ́lẹ̀ gẹ́mi lẹ́nu ṣùgbọ́n gbà tọ́ka wá dé ìlú kàtì pé òun fẹ́ mú ìlú dára kí làwọn ó ṣe wọ́n pè ní iṣẹ́ kan ní Organised that's Ọ̀yọ́ State Agribusiness Development Agency òun tó fẹ́ fi ṣe gbà yẹn ni wọ́n rí pé nta ní Ọ̀yọ́ State kí la ní àmìlẹ̀ gbogbo iṣẹ́ náà ti di about 70% of Ọ̀yọ́ indigenes are farmers tábà nìkan tábà nílá lò láti lè fi tà lọ so wọ́n á wò pé kí ni nínú kan tí ìkáyọ̀ kan nínú agribusiness pé àwọn ọmọ rí wọ́n farm want to be fabric láti jẹ́ kí aráàlú wọn gbádùn kí economic law kí ọrọ̀ ajé wa kó sì dùnkè mo rántí pé 1st of June 2021 lọ́wọ́ àtúnlẹ̀ bí ẹ bá débi ìgbà ọ̀sẹ̀ tó ń bọ̀ màálù gara rí bẹ̀ mọ́ but ó ní ọ̀gá wa tẹ́ pé ó wà visionary through his excellency and asọmọgbẹ rẹ̀ Gbogbo Àkàndé wọ́n kọ́kọ́ wá the first thing is gbogbo kí láfàtà ìrìn àfẹ́ká wo tó wà lẹ̀ ilẹ̀ yìí is about 1,200 hectares láti sílẹ̀ for years unused that means we are trying to waste our resources after that one kí la problem àgbẹ̀ agribusiness one of our strategy is to make settlement useful for the populace then àgbẹ̀ ohun tí wọ́n ní problem kì í ṣe bàbá tábà ju àgbàdo lẹ̀ ní yóò tábà ju igi ẹ̀gẹ́ lẹ̀ yóò bọ̀ tó bá ti bá tajà problem dé àgbẹ̀ òróró ń bẹ̀ what's the problem is infrastructure kí ni wọ́n ti ń pè ní infrastructure you add value to what you have ọ̀kan lẹ́tọ̀ wáyé sá ẹni tó bá fẹ́ gbé kan lọ bìkan ní ìsìn fast ó ti lọ. èkejì gbogbo àwọn nǹkan wa tá à ń ṣe lágbè wọ́n máa ń bàjẹ́ kíákíá ẹ̀gẹ́ ẹ bá kéèpé ẹ̀ lè kéèpé ọjọ́ mẹ́ta àwọn gbé kó lè ṣe gàrí mọ́. now káwa ní pé àwọn fẹ́ dá ilé iṣẹ́ kan lẹ̀ àwọn fẹ́ dábì kan lẹ̀ tí ó kù ilé iṣẹ́ jọ níbẹ̀ làwọn èèyàn máa gbé wọ́n máa ṣòwò wọn pé economy Nigeria àbí Ọ̀yọ́ State really and I want to say it on the note this Ìlú Fẹ́ project kò tí ṣẹlẹ̀ l'Africa Ati gbàlejò from far and near láti wá wò a máa ń gbàlejò gbogbo ni òyìnbó wà about a month back àwọn UNIDO wọ́n wá àwọn oríṣiríṣi wọ́n wá wò láti wo mutẹ́ and they said what we are doing is good after the development plan wọn ò lè má wà bí tóra náà fẹ́ ṣe rẹ̀ so lẹ́ẹ̀kan sí ẹ kú oríire yẹn ó dẹ̀ bá gbogbo wa kalẹ̀ ẹ̀rẹ́ ibẹ̀ láàjẹ now kálí dey short I don't want to bother baba if awa yìí dey call it gate one kí ni a ṣe gate one la máa ń ṣe àwọn ti gbé ìwẹ̀ lọ́dọ̀ méjì gate one gate two gate three that ibi mo lọ dúró dé yìí sá is the center anybody tí mo bẹ̀ yọkọ̀ wọlé àbí àṣìṣe ibi ìpínlẹ̀ bẹ́ẹ̀ láti àjẹ́ ìpínlẹ̀. And after that place, I want to share me some credit for complete. In the hour, residential called luxury section. Our name, our to say investment in it, and all safe. It's over. So, Gawalo Brown and Agbelaw, I was my baby, and we have stayed there for almost 4 good nights. Wow, sir. Then one will be here by Chicago. I will have golf house really. Yeah? We can only recruit, then we have golf field.
Golf. The way you was long tennis and long tennis men. Then I want to go. We still have what we call E4. It's into dairy too. More than that, we have what we call making bag. This year, we're doing about 300 hectares of maize, which want to harvest. It has a combined harvester. What to mean is we are doing mechanization in this place. And if I affect chopping, come on, the combined harvester because everybody took back more. Then we still have our local one. We have brown skin, yellow shade, a greenhouse. This greenhouse will be made to provide produce vegetables, tomato, and also tomato into paste, libi. So that I will talk as a content one. There's a number of cover material or science. We can have a so that we have we call it value chain, full value chain. So eléyìí àwọn tó gba eléyìí àwọn wọ́n wà ní mechanization wọ́n kó about 100 cartons to us. A ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ àti tẹ́tì rí kàkàtà ní problem àwọn tó sì jẹ́ private kàkàtà ní ọba wò wọ́n láwọn ṣe eléyìí will be under control èsì pé lọ́fẹ̀ẹ́ o and offer all the state that God gives so ẹni ọba fẹ́ book I distribute monta like ìdára tájú òde wá bí abu àsùn àgbọ̀nká lọ́fíìsì náà náà ẹni ọba wà lọ́yọ̀ọ́ ìṣẹ́yìn wọ́n lè wá bí wọ́n dẹ̀ lọ wọ́n bá wọn ṣiṣẹ́ so lẹ́yìn pé kàkàtà they still have some other àwọn irinṣẹ́ mi lẹ́yìn lè fi ṣe nǹkan lẹ́yìn eléyìí sà dé sàlẹ̀ fáàkì ní mẹ́wàá lọ́wọ́ àbẹ̀ àwọn tó ibi tá a fẹ́ lọ láti tó bí ibi tí kìíní àṣùwà òun lọ yàtọ̀ ọdún gbogbo táwọn òwúrí eléyìí àwọn tó wà nípa ìlú tẹ̀lé wọn ẹni wá sí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọba fún ìṣòro ìjọba àti ìjọba so èyí tó tẹ̀lé àwọn tí ń ṣe méèkì wà bẹ́ẹ̀ àwọn tó ti pọ̀ tẹ̀lé ká lọ síbi ti ìkíní yẹn. èèyàn lè dáko nígbà òjò nígbà ẹ̀rùn ẹ bá wo eléyìí sà ìdáko ìgbàlódé ni wọ́n ń pè é mẹ́ta eléyìí wọ́n fẹ́ ṣe tẹ bá wo títì tẹ bá ti wo títì á ti rí bí ìpìlẹ̀ ẹyọ kan eléyìí tó bá ti mẹ́ta ẹyọ kan wọn láwọn olóyè 200 tí ó máa bá wọn ṣiṣẹ́ nínú tó mẹ́ta rẹ̀ ó jẹ́ mélòó 600 àwọn ọmọ ti ríṣẹ́ díẹ̀ then ibi tá a ti wá ilé tá a gbà kọjá yìí fáàtì tí wọ́n máa ti tòmítò wọn ni a lè wọ bẹ̀ nísì because today eléyìí wọ́n fún un tá à ń pè ní dákun ìgbàlódé bẹ́ẹ̀ bá lẹ́yìn fẹ́ gbé lónìí tẹ́sí omi ọmọ wà ń bẹ̀ èsì ọ wà ń bẹ̀ tẹ́ bá wọ bẹ̀ kò sígbà tí wọ́n lè gbé nǹkan tọ́ba tí a fẹ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ rí so lẹ́yìn báyìí sà wọ́n ní oko ọ̀gẹ̀dẹ̀ náà wọ́n máa process every day so and bàbá mi àti màmá wọ́n bá nìkan sọ̀rọ̀ lánàá sà tẹ́ ẹ̀ máa ń wòran fẹ́ máa ń wòran ìran tó bá wò tí ò bá mọ ìlú sọ̀rọ̀ ìran lásán èmi ń bí sọ fún ọ̀nàrẹ́bù ẹ ti rí àgbẹ̀ pé ìjọba ẹ̀ lè mi ṣiṣẹ́ àgbẹ̀ mo láì tó ń jẹ bàbá mi náà ń ṣiṣẹ́ àgbẹ̀ owó kékeré tá a bá ní invest on this is a priority fún gbogbo wa a lè má lè ṣe báyìí eré àbítẹ́ eléyìí join wọ́n wà for example sir mo ti bá wọn ní discuss ìjọ kan pé ẹ̀ ń ṣe greenhouse ṣé gbogbo tomato yẹn náà lẹ́lẹ̀ ó lè ṣe fásitì tán at the point in time sir wọ́n ní àwọn àwọn ìjọba tomato wọ́n fún wọn ní seed ẹgbẹ́ ìsoko yín wọ́n fún ní gbogbo nǹkan tó ẹ wà tà fún wọn this àti ìtàn fẹ́ sà nígbà tí tobacco dé nígbà dídé ló sà àwa enjoy rẹ̀ wọ́n bá wọn gbéwé
wọ́n fún ẹ fertilizer ìjọba di tán pé wá grade 1 grade 2 wọ́n sì kó owó sínú àkáǹtì yìí so eléyìí sà and bá wọ́n ṣe mú kálukú wọn ṣe dúró nìyẹn òkè láwọn ànílè débẹ̀ yẹn because kò séyẹn bẹ́ẹ̀ ní ìsìnkú ẹ̀rọ pé màá lùzọ̀ wọ́n máa wá dé ní ìkáàkiri ẹni yẹn ni is ban tó ṣe yẹn gan wọ́n fẹ́ ṣe mẹ́ta rẹ̀ we want to keep 1,000 cattle níbẹ̀ yẹn òun ni mo ló ní oko rẹ̀ lọ́wọ́ lókè báyìí 300 hectares of food ó dẹ̀ ti harvested ó dẹ̀ ti man harvested so ó ti iṣẹ́ ti bẹ̀rẹ̀. wá ìkọjá pé greenhouse farming bẹ́ẹ̀ tó fi pè ní greenhouse bẹ́ẹ̀ kẹ́ ṣàlàyé fún. ohun tí mo ń gbé green ever green ohun tó bá Ati Gbogbo wọ́n nílé alákàn tí n bá ká àkàtà ní sí tí n bá ẹni tí n bá fẹ́ gbé àti just go in ohun tó jẹ́ problem ní ìtọ́jú but ó ní nǹkan tẹ́lẹ̀ gbé mẹ́ ẹ lè ṣe pé tó mo fẹ́ gbé cassava sí ní ọ̀rọ̀ mostly it goes with that is what so sir baba ọ̀rọ̀ ti dé ọkàn yìí ó ẹ lọ mú wákàlọ̀ fi dá ṣẹlẹ̀ so taba need adviser mo ń sọ báyìí pé lórúkọ ọ̀gá wa ẹ bá lọ sí ọ̀sáìdà mo fẹ́ dá business sílẹ̀ èwo ni mo lè key into it like mo sọ kan fún mi pé government support kí ni gbogbo kò kalẹ̀ a ti rí bí ẹ dé kí ni wàá ní problem síta bá ti ṣe problem yìí nǹkan wà jáde there is a room for that àwọn tá a bá dẹ̀ ní alẹ́kùnrin àjọ incorporated afẹ́ náà láìkí màálù máa ta mílíkì o tábà tí ẹ fẹ́ yìí tì báwo ni ó sì ṣe ẹ̀yin ní mẹ́ta ẹ̀yin ní mẹ́rin ẹ ṣe ní ìgbàlódé bàbá kan tẹ̀lé mi màálù kan wà mẹ́rin sà tábà yìí débẹ̀ mítà lọ yẹ tí wọ́n bá túlẹ̀ gbogbo àwọn àlejò ó lè pààyàn. no ohun tí mo bó ṣe tóbi mo sọ yìí sà that's crossbreed ni those are areas táwọn ń lọ kì í ṣe kíkẹ́ yẹn ọkàn pọ̀ kọ́ máa wù wù. If you have 10, one for any make, why do you disturb yourself? Mo rántí gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ make in Lagos State. I was part of that thing, sir. Ká tó get àwọn tí ó bá wa àwọn Fúlàní, it was a talk war. Bó ṣe á ṣe bẹ́ẹ̀ náà, màálù lè pọ̀ láti bí yìí. Mélòó ló kó lọ? Ọkọ̀ tẹ̀ lọ́dọ̀ ni. At the end of the month, tẹ bá gbọ́ pé owó kò kó 1,000 tons lọ, àwọn ìgbìlẹ̀ dà. Ó dẹ̀ níye wọ́n rà. Kíákíá dẹ̀ ló wọ́n. Ready market ti wà. So call on everybody well. Now the last story me on like that to see community meeting. Sir, like I said it the other time, pé community gbìyànjú, ọ̀dà gbìyànjú. Ní ohun tíjọba wa fẹ́, táwọn èèyàn fi ń kọ́lé tẹ̀lé tí àwọn olówó wọn wúra bẹ̀rẹ̀ ni. Kí làwọn wọ́n ṣe lówó yẹn wọ́n bẹ̀rù? Security first. Security wa ń bí a partner with Àmọ̀tẹ́kùn for now. Adé ń ṣe lọ. But that man sọ̀rọ̀ sir, we still need more support from we need support from the community. At times sir, mi ta lọ ti mi mo fọ́ gbọ́dọ̀ jẹ mi. A ní problem kan láìpẹ́ yìí about 60 hectares. Àwọn glass tẹ̀lé tí wọ́n ń gbé lẹ́ẹ̀kan yẹn kì í ṣe kókó tá a gbé ti wá o. Owó rẹ̀ hectare kan is 1 million tó bá fẹ́ bí. Wọ́n bá sẹ́nu sí 60. Ẹlòmíràn kó ń lọ tẹ̀wọ́n lọ pa balẹ̀ ń pele ọlọ́pàá mọ́ which one I don't buy one mo family that one mo fẹ́ destroy that one is there. Then in surrounding Wasa we face a lot of theft. Akàngbọ́kẹ́ ń bí ìgbìmọ̀ ta wà sá if tápá wọn tó wà ń bí wọ́n wà sìmẹ́ǹtì mẹ́wàá ti já lọ ó fò lọ omi yà á rí mi ní ìfò lọ ẹni tí wọ́n ní ẹ̀kẹ́nìkan ò lè gbọ́n tó ẹni tó ń sọ yẹn. So theft is another problem. Tí ẹ̀ bá ti níṣẹ́ ẹnìkan sọ fún mi wọ́n lẹ́nu tí ò bá níṣẹ́ yóò padà jalè. Tí ẹ̀ bá ti lè rí 10 naira 20 naira bí olóró tó lè jalè mọ́ kó wá ṣiṣẹ́ instead of tó wọ́n jalè. So those are the things and ọ̀gá wa sì tún continue. Àwọn kìnnì kan bẹ tí mi bí lọ nígbà tá lọ à ń gbé à ń rí kìnnì kan you can sit down there and see what is happening here. Àwọn security máa lò yẹ. And Oga promised when he came around we are going to put CCTV. I didn't need without my monitor the gate without Los Central. So Oga gbìyànjú. Then they want to fence the back. So that
but definitely about one ní ìṣòro àtẹnumọ́ràn ó máa jóná ni tí gbogbo ẹ̀ bá ti ń lọ tí ò sí tó lé wọn àwọn more investor will come to your state so àádẹ́ ìgbádùn economy will dey improve so lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ. Before you round up mo fẹ́ béèrè nípa milk because at least many ọmọ dm pa ìlú ti ẹ̀ pọ̀ jù ṣé a ní collection center ní ìbáyìí ni àbí we want to be processing it into. We don't process here. There are collection centers in Oyo State. I told you when they started dairy in Oyo State, I was part of the dairy. In Bali, there's a collection center. But here, we have a collection center. You will have here? Yes. Even one of the plans, they want to move it become very big. And use to attend other cassava. Alakowe no. Okobaje. We now thought I want to be serious no. After man. Èyí báyìí màálù ẹ jẹ́ o wọ́n máa fún lóúnjẹ by the time tó bá ń ta mílìkì ẹ̀ fáwọn kìnìún wọ́n máa yọwọ́ ẹ̀ so definitely if you have about 20 group of youths abọ́dọ̀ ní collection center ó ní time ẹ̀ kàn lè má gbé káàkiri ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ so all these things are in pipeline and my prayer ni pé Ọlọ́run jẹ́ àrígbà tó bá bẹ̀rẹ̀ káàdé gbádùn bẹ̀ nígbà gbogbo Ọlọ́run. Another one wọ́n rí pé cassava àti kickstart ti níbi tí a ti kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ni wà lọ́wọ́ ẹ̀. Now, say motive one by at least for this first section, is it to get the seed? I'm talking about the stem. Abi buy two ban focus. In Bita Kokoya. Yes. We are interested in the boots, but it took Àgbẹ seed. Ẹni tó fowó dáko sí ò ní jèrè. So ọ̀nà ta tuba rẹ̀. And when I was coming the other time, àwọn wo àti níbi tí wọ́n lè tà sí níbí. Láti process it to another thing. Oye? So if you buy the seed from them, the battery is talking 30,000. So ṣé ẹ̀yin lè yẹn máa wá concerning my body resources? Irú question wo? Bẹ́ẹ̀ ṣe wáyé sá. Ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣe wáyé. Bẹ́ẹ̀ ṣe wáyé. Bá fẹ́ ta màálù, bá fẹ́ ṣe gbàṣàwò. Ẹ máa gbọ́ sá. Bẹ́ẹ̀ ṣe wáyé. Èmi lẹ́nu pé. Torí mo gba permission. Ẹ wà fún wa nọ́mbà yẹn. Ẹ fara balẹ̀ o. Lẹ́yìn eléyìí tí n bá gba permission mo lè máa sọ̀rọ̀. Ẹni tó jẹ́ olórí mo sọ fún gbàtà ń sọ̀rọ̀. Ọ̀gá wa Ṣèyí Mákindé ó wà akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ ojúlìjà Agribusiness on Dr. Debo Akande. But you get his number when you see him. But if you have anything, Mutisole Kansa, ilé iṣẹ́ wà, wọ́n fi start koko or cider. We have office in Oyo, we have in Ṣakí, we have in Ògbómọ̀ṣọ́, we have in Ìbàràpá. You just walk, wọ́n la sojú mbẹ̀. Nǹkan báyìí mo fẹ́ sọ nípa cider, òun mọ̀ bí ó ṣe contact ọ̀gá fún mi, and you get whatever wà nù ọgbà yìí, I can answer the question. Ẹ̀mú tó rẹ̀ mo fi dà yín lùgbà. Ayé ẹnìkọ̀ọ̀kan wà wá ní bàjẹ́ ẹsẹ̀ wọn lóye àpèmọ́ra làápètè nídìrí. Mo fẹ́ fi alága community yìí mo fẹ́ fi wọ́n hàn wá ẹni tí Ọlọ́run gbé community lé lọ tí wọ́n ń darí wa. Àwọn náà ni bàbá wa Samuel Oyèdìran bàbá wa Samuel Oyèdìran ẹ ṣé. Akápò fún community yìí àwọn náà ni bàbá wa arákùnrin wa TM Adédòkun. Èmi tí mò ń fi àfihàn orúkọ mi ni Adéoyè Oyètúnjí gẹ́gẹ́ bí akọ̀wé community yìí. Àwọn tí wọ́n ń mú gbálẹ́gbẹ̀ẹ́ tí àjọ ń so gbogbo tí ò fi dàrú tí ò fi bàjẹ́ tí bá ti pè é dákun ẹja máa dìde. Bàbá wa Kàsálí Oyèkálù, bàbá wa Fatai Busari, bàbá wa Ọlákójọ Wahab, bàbá wa Ajíbádé Joshua, bàbá wa Oyèdìran Yusuf, bàbá wa Tírímìsì Fàkúnlé Isiaka. Ẹ jọ̀ọ́ ẹ dákun àní lè dákọ gbogbo wa gbogbo àwa tí a jẹ́ community yìí lóbìnrin àti lọ́kùnrin ẹ jẹ́ á dìde wáì lẹ́ẹ̀kan náà. Ẹ̀yin àlejò ẹ fún alátẹ̀wọ́.
àwa tí a wá láti odò Ògùn ẹ dákun ẹ já dìde. People from odò Ògùn ẹ pàtẹ́wọ́ fúnra yín. Àwa tá a wá láti Àpáta Olóró. People from Àpáta Olóró village. Okay. Máa fi bàbá wa tí wọ́n ń di sọ̀kú mú gẹ́gẹ́ bí baálẹ̀ máa fi wọ́n hàn wá. Bàbá wa Samson Olúṣọlá Àfọlábí. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tí a wá láti sọ̀kú ẹ jẹ́ á dìde. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Àwa tí a wá láti Aládìẹ yóò dáa fún yín. Yóò dáa fún yín o. Àwa tá a wá láti Akínú. Ẹ ṣeun. People from Olúkọ̀tún village. Yes, ẹ bá fún ọ látẹ̀wọ́. Adúpẹ́. Nígbà tí a ti ṣe lé tán, a ti pe àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn pastors àti imam. Màá bẹ̀rẹ̀ lórí Pastor Túndé Amos. Bàbá wa Wòlíì Ezekiel. Bàbá wa Reverend Emu Afọlábí. Ní mọ́sálásí tẹ́mínà kí ló ń ṣẹlẹ̀? Ní mọ́sálásí wa ẹni táwa ti jẹ́ ìmáàmù wa, bàbá wa Àríkọ́sí. Gbogbo kìtẹ́nì ìyá pàtàkì fọlọ́. Ẹ ṣé. A ti mọ àwa onílé, wọ́n ti mọ àwa onílé, àwa àlejò náà. Ẹ jẹ́ ká fi ara wa hàn. Ẹ kúrò náà, a kú àtàárọ̀, ọlọ́run tí jó bàjẹ́. Ní ṣókí, wọ́n ní kí n ṣe àfihàn àwọn tí wọ́n bá wa ní àlejò. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni àkọ́kọ́. Ẹ dábàá bá pamọ́ ìkejì. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni àkọ́kọ́ tí ó jẹ́ pé àwọn náà ni ẹni àkọ́kọ́ ní ìjọba ìbílẹ̀ tí a wà yìí. Ìyẹn alága fún ìjọba ìwọ̀ oòrùn Ọ̀yọ́. Àwọn náà ni Prince Abdulsalam Babatunde Olúkìtìdé. Alága tí wọ́n ń ṣe alága lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì tún ń gbáradì láti wá ṣe ẹ̀kejì. Alága tẹ́ dìbò fún ní oṣù kẹrin ọdún inú rẹ̀. Bákan náà máa ṣe àfihàn ẹni tí ó jẹ́ igbákejì wọn. Táwọn náà ń ṣe igbákejì lọ́wọ́ tí wọ́n ó tún jọmọ́ tukọ̀ náà lọ. Tọ́jọ́ ń jẹ́ kò ṣẹlẹ̀ rí of Ọ̀yọ́ West. Àwọn náà ni Alhaji Nure Adesola Alade, Babalọ́jà of Ọ̀yọ́ Land. Màá kó bẹ́ẹ̀ máa ṣe àfihàn ẹni tí ẹ má bínú mò ń tó ilẹ̀ àìrákíká ọ̀dà ẹ má bínú gẹ́gẹ́ bí ti òṣèlú. Màá ṣàfihàn ọ̀nàrẹ́bù tí wọ́n ń sojú ìwọ̀ oòrùn àti ìlà oòrùn Ọ̀yọ́. Ọ̀nàrẹ́bù Cephas Abdulrahman Olorunpoto. Màá bọ́ sọ́dọ̀ àwọn bàbá mi orí adé ọrùn ìlẹ̀kẹ̀. Màá ṣàfihàn bàbá wa tí wọ́n jẹ́ olórí ọmọọba. Bàbá wa Bàbá Yaji. Kára ó lè bàbá. Ní ẹ̀gbẹ́ wọn, a rí bàbá wa ọ̀nà ìṣokùn ti Ọ̀yọ́ Aláàfin. Bákan náà, bàbá wa Baálẹ̀ Akéètàn tìlú Ọ̀yọ́. Bàbá wa Baálẹ̀ Gúdùgbù tìlú Ọ̀yọ́. Bákan náà bàbá mi Elégbè ti ìlú Ìṣẹ̀kẹ̀. Màá wá bọ́ sọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n bá wa bẹ Ọlọ́run tí Ọlọ́run sì fi ń gbọ́ gbogbo ìgbà. Bẹ́ẹ̀ látòrí bàbá wa the chief imam of Ansarudeen of Ọ̀yọ́. Bàbá wa Alhaji Mikael Mobolaji. Ní ẹ̀gbẹ́ wọn ni bàbá wa tí wọ́n ti jókòó ni wọ́n wà
bàbá wa Prince Abdulsalam Olùkìtìbí bàbá wa nù. Màá ṣàfihàn bàbá wa pátápátá bàbá wa àgbà ẹlòmíì lè mọ gbórúkọ wọn kó má dààmú wọn mọ̀ bàbá wa káàfàtà olórí ẹbí káàfàtà. Ok ẹ ṣe gan sa. Aṣojú mo fi bàbá wa kí Àlàbí mo fi kí gbogbo àwa kan tí a wà. Kan chairman Ọ̀yọ́ West Local Government bàbá ẹ fara wọn lé sà. Kan chairman Ọ̀yọ́ East Local Government ẹ dákun ẹ fara wọn lé. Àwọn bàbá wa aṣojú kan fún aṣojú Muslim community ẹ dákun ẹ fara wọn lé. Wọ́n ní bàbá kan àfijó àwọn náà wà bí o chairman kan fún àfijó. Kan chairman Àtìbà wọ́n láwọn náà wà bí. Wọ́n ṣàfihàn alága fún ẹgbẹ́ wa fún ẹgbẹ́ PDP ní Ọ̀yọ́ West Local Government. Ẹ má bínú sí mi o bàbá wa Ọlọ́yọ̀ ẹ dákun ẹ fara wọn lé. Àwọn bàbá wa Ọ̀yọ́ Metropolitan àwọn bàbá tí wọ́n rí sí ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú Ọ̀yọ́ ẹ dákun ibi tí wọ́n bá wà. Bàbá wa R.A. Àtàndá kò ní bàjẹ́ bàbá ẹ mọ fáìn sí ni. Mo tó wá ṣàfihàn gbogbo àwọn ìkàn tí wọ́n wà ní bíbà yìí. Bàbá wa leader Isiaq Adébáyọ̀ leader Adébáyọ̀ àwọn náà wà ní bíbà yìí. Bàbá wa engineer Ajéìgbé àwọn náà wà bí. Bàbá wa Dáramọ́lá àwọn náà wà bí báyìí. Secretary to the government Ọ̀yọ́ West Local Government wọ́n wà bí. The chief of staff and some other dignitaries gbogbo wọn wà bí. Gbogbo àwọn àtẹ̀lé ikọ̀ yìí wá ẹ̀dá pẹ̀ jáde bí ká fara wọn lélẹ̀ kan náà. PDP ẹ ṣe. Ní báyìí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu ọmọ yín tí ẹ rán níṣẹ́ láti lọ sojú yín ní ilé ìgbìmọ̀ asòfin ní Ìbàdàn tí wọ́n ń sojú ìjọba ìwọ̀ oòrùn àti ìlà oòrùn Ọ̀yọ́ Honourable Severs Rahaman Olorunpoto. ẹ ṣe púpọ̀. Eléyìí òṣèlú káwáyé o mo kí balẹ̀ ṣọ̀kú mo kí gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa ẹ pẹ́ fún wa o a ríra wa pẹ́ o ẹ ṣe gan. Very special alága fún Ọ̀yọ́ West Local Government Honourable Akeem Olùkìtìbí àti igbákejì wọn Alhaji Nurain Alade ọmọlẹ́nìyàn. Màá ṣe ọ̀rọ̀ ní ṣókí. Wọ́n rò pé ó ṣe pàtàkì pé tẹ bá rán èèyàn níṣẹ́ tẹ gbé lọ sí tẹni pé kó lọ ṣojú ìlú ní ilé ìgbìmọ̀ aṣòfin lóòrèkóòrè ó ṣe pàtàkì kó máa wẹ̀yìn wò kó máa wò pé báwo ni àwọn èèyàn mi o níbo ni wọ́n bá nǹkan dé àwa náà gbọ́dọ̀ máa wá jíṣẹ́ fún wọn pé báyìí báyìí nǹkan tó ń lọ nínú ìjọba bàbá dẹ̀ rí ìjọba tó jẹ́ bí abọ́dẹ̀ rí nǹkan tó wà nínú ìjọba tó jẹ́ kọ́kọ́ bí àǹfààní fún ìlú ṣàràn kó ṣe pàtàkì káwá bá yín káwá sọ pé nǹkan báyìí o àǹfààní ni tàbá tún rí nǹkan kan tó rò pé bóyá ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó yẹ ká bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ẹ gbéṣẹ́ rán tẹ̀lé pé ẹ fẹ́ ká ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ yìí a gbọ́dọ̀ máa ní àsìkò táwọn máa lè fi kùn lukùn lórí nǹkan tó bá jọ mọ́rọ̀ ìjọba àti agbègbè ẹ̀ òun ló fa ilé pé ìgbà tí mo wá bíbà yìí à ń kàn pín gbà yẹn àwọn àdéhùn tá a sọ fúnra wa náà ní pé àníṣe fúnra wa pé tó bá lè ti jọ mọ́rọ̀ á jẹ́ kókó ní ọkàn wa ìyẹn náà ló gbé wa dé tí ẹ pé mo fi já láti lọ bẹ bá àwọn bàbá wa ní Ọ̀yọ́ wípé ẹ jọ̀ọ́ mo fẹ́ kí wọ́n wá rí nǹkan tí ìjọba àrà tíjọba ń dá nílùú Fáṣọlá a fẹ́ kí wọ́n wá rí àwọn nǹkan tó bá dẹ̀ rò pé ó yẹ kó jẹ́ ọ̀rọ̀ láàrin àwọn àti ẹ̀yin náà kí ẹ lè jọ sọ báyìí lè ṣe wọn bíbẹ̀ náà dẹ̀ mo tó bá jẹ mọ́ pé ìjọba of course àwọn náà mọ ibi tó bá kù sí láti ṣe ìyẹn ló fa wíwá wa lónìí wípé ìkan náà ni aṣojú wa a rí pé ìjọba rẹ̀ ti fẹ́ iṣẹ́ ti lọ jìnnà níbi ilé iṣẹ́ láti ìjọba gbé sí ìgbà yìí a dẹ̀ rí pé ìfọwọ́sowọ́pọ̀ ìlú
pẹ̀lú iléeṣẹ́ náà ó ṣe pàtàkì gan. Gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù tó lójú Ọ̀yọ́ àti mójútó ọ̀pọ̀lọpọ̀ nǹkan iléeṣẹ́ silo tó wà lọ́yọ̀ọ́ tó jẹ́ pé yóò tún ran àwọn nǹkan ọ̀gbìn wa lọ́wọ́ à ń gbìyànjú láti rí àṣeyọrí lórí ẹ̀. Iléeṣẹ́ hospital tó wà l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ mọ̀ pé Ọ̀yọ́ gangan ni ó yẹ kó wà. A ní àrídájú pé lágbára Ọlọ́run láàrin bí oṣù 4 sí 5 nísìnyí gbogbo ẹ̀ ní ìyànjú. Hospital yẹn náà wà ní Ọ̀yọ́ gbogbo department tó wà bẹ́ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ á wà ní Ọ̀yọ́ náà gbogbo ẹ̀ tá a fún wa rí bíi May June àwọn ìyá bẹ̀rẹ̀ sí treatment lọ́yọ̀ọ́ a ní any reason láti máa lọ sí Ògbómọ̀ṣọ́ pé a fẹ́ lọ gba ìwòsàn mọ́. Eléyìí jẹ́ kan lára àwọn àdúrà tá a ti ń gbà láti bí ọdún 12 tó yẹ pé Ọlọ́run dẹ̀ ṣe fún wa ní wẹ́rẹ́ lásìkò yìí tún fẹ́ ká máa bá a fi àdúrà bá a lọ fún kọ́lọ́run ọba kó túnbọ̀ máa ràn wá lọ́wọ́. Sómi ní pẹ́lẹ́nu microphone mo ti bá àwọn bàbá wa sọ̀rọ̀ wọ́n lè ti dá mi sọ̀rọ̀ nípa àwọn kọ̀ọ̀kan tó jẹ́ kókó tí wọ́n fẹ́ ká ṣe amójútó nínú community yìí ara ẹ̀ ní ọ̀rọ̀ health center mo ti bá wọn sọ̀rọ̀ pé Ọlọ́run á bá wa ṣe màá fi kúrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn á dẹ̀ máa ráṣeyọrí lórí ẹ̀ so ẹ jẹ́ ká fọkàn balẹ̀ so màá gbé microphone sílẹ̀ nísìnyí fún àwọn bàbá wa láti bá yín sọ̀rọ̀ ní fẹ́rẹ́fẹ́. Ìjókòó ẹ kú àlejò wa látọ̀yọ́ o. Tí pọ̀ tó bí mo ṣe jókòó ní ìsìn bá ní kí n fò sókè mi ò ní béèrè pé mi ò ní tí wọ́n béèrè ní pẹ̀tọ̀ kó lọ sí kí n fò sókè tó torí pé ọmọ dáadáa ni èmi ò ń ṣe olóṣèlú o mi ò sì bá tẹgbẹ́ kankan wá síbí o ọyẹ kápẹ́tì sọ yẹ kó dájú mo tẹ̀lé ọmọ wá síbí ni ọmọ tí mo nígbàgbọ́ lè pé tó wà ní ìsìn ó ń ṣe dáadáa Ọlọ́run bá fún wa ní orí ọ̀fẹ́ àti tó lè sún sókè lẹ́yìn tí ń ṣe lọ́nà ìsìn yóò tó ṣe dáadáa sí i. Àwọn tó bá mọ̀ mí láàrin wa wọ́n rò pé mi náà olóṣèlú lè náà ń bàbá yìí mo sì campaign débi gbogbo Ọ̀yọ́ ni mo campaign dé wàkà mo fẹ́ di gómìnà wàkà mo fẹ́ di sẹ́nétọ̀ wàkà mo fẹ́ di alága ẹgbẹ́ NRC ṣùgbọ́n kò sí ìtọ́nà yọ̀ǹda fún mi ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kò tí ń tọ́nà ń ṣe lọ́wọ́ fún ẹ̀dá o onípọ̀ ń wà nǹkan òmí nǹkan ní ti tó fún ẹ o Ọlọ́run lọ́nà tí ẹ ti lè fi mínísítà ní Nàìjíríà yìí náà pẹ̀lú mo ṣe dábẹ́ iṣẹ́ lẹ̀ tá ń pè ní IDS lọ́yọ̀ọ́ tó jẹ́ pé ó ti wà mọ́ṣúárì báyìí Ọlọ́run sì fi mí ṣe alága báńkì tó tóbi jù Nàìjíríà First Bank fún ọdún 5 gbogbo ìrìn àjò nínú òṣèlú torí nǹkan kan ni kí n lè bá a sí Ọ̀yọ́ kò sí nǹkan tí mò ń wá tọ́lọ́run ti ṣe fún mi mo fẹ́ lo pé mo mọ àyàn mo mọ àwọn tó wà nínú ìjọba gbogbo ìjọba tó kí àwọn tí a dé ní ìsìlẹ́yìn wa kó tó dé kò sẹ́ni tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì Nàìjíríà tí mo mọ̀ kò sẹ́ni tó di pírẹ́sidẹ́ǹtì Nàìjíríà tá àti jẹ́ alájọṣe kò sẹ́ni tó di gómìnà ní Ọ̀yọ́ state tá àti jẹ́ alájọṣe kò sẹ́ni tó di gómìnà ọ̀pọ̀lọpọ̀ tó di gómìnà Nàìjíríà àwọn ọmọ tiwa ni so opportunity tí mo ní yẹn ni mo fẹ́ fi sin Ọ̀yọ́ ìgbà tí tabalẹ̀ dìbò tí mo á dìbò ńgbà yẹn ìgbà mo fẹ́ di gómìnà Ọ̀yọ́ ni ọ̀tẹ̀ ti dìde fún mi tí mi ò fi dà ìgbà mo fẹ́ di sẹ́nítọ̀
gbogbo Ìbàdàn ló dìbò fún mi, Ọ̀yọ́ náà wọ́n ti da ìbò mi rú. So Ọlọ́run rán mi sọ́yọ́ ṣùgbọ́n Ọlọ́run rán Ọ̀yọ́ sí mi. So tọ́lọ́run bá rán Ọ̀yọ́ sí mi kò sí iṣẹ́ tí Ọ̀yọ́ ó jẹ́ fún mi. Èmi dẹ̀ ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ tí àwọn ọmọ kọ̀ọ̀kan wá ń dìde nílùú Ọ̀yọ́ wọ́n wá ń ṣe tí mo fẹ́ tèmi ní màá fi gbogbo ọjọ́ ayé mi ṣe àwọn ń ṣe lójú mi. Ọlọ́run ti gbàdúrà mi nìyẹn. Ló fi jẹ́ pé ọ̀gá mi tó jókòó yìí ọmọ mi ni, ìyá tó bí ọmọ mi ni, ìyá tó bí ọmọ mi ni, ṣùgbọ́n òun lọ̀gá mi lónìí torí pé ó ń ṣe tí mo fẹ́ fúlù. Ọlọ́run fún alẹ́ mi mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní tòun àtàwọn àyókù àwọn alága bákìjì alága gbogbo iṣẹ́ tọ́lọ́run bá rán wọn kún ọ jẹ́ fún wa mo fẹ́ kó ṣojú ẹ̀mí mi kí lè bá rí àbọ̀jẹ́ fún àwọn tí mo ṣèlérí fún káwọn tó kọjá lọ pé gbogbo ọjọ́ ayé mi Ọ̀yọ́ ni màá fi sí. Mo ní tó bá ní kí n fò ìpètò bó ní kí n ṣe fò ọ̀gá tó ní ìní pé kí ló dé tó fi ní kí n fò. Gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti dúró dáadáa fún Ọ̀yọ́ Ọlọ́run á dúró dáadáa pẹ̀lú ẹ̀. Máa fẹ́ rọ ẹ̀yin Ọ̀yọ́ ẹ dákun. Gbogbo òṣèlú tá à ń ṣe kìí ṣe òṣèlú aláìmọ̀kan ni. Gbogbo ìlú ń ṣe òṣèlú láti fa agbára wá sílùú. Ṣùgbọ́n àwa àmọ̀ tó máa gbára. Gbémi ṣe di mínísítà orí bàǹdé ni. Mo ń ṣe bọ́yọ̀ ló tì mí lẹ́yìn. Mo tún débẹ̀ tán wọ́n tún competition látọ̀yọ́ pé Àfọ̀njá lẹ fi ṣe mínísítà. Ọmọ ìjẹ́ báǹkì kan lówó iléeṣẹ́ IDS tó dálẹ̀ tó bá ti fi ṣe mínísítà owó ìjọba ní ó fi san gbèsè rẹ̀. Wọ́n sì báǹkì ẹ gbé mi lọ sí kóòtù lóòótọ́ wọ́n mú fáìlì tó wà ní kóòtù high court lọ́nà àwẹ̀ yẹn wọ́n sì ṣe photocopy rẹ̀ láti cover fáìlì tí dé ẹ̀yìn rẹ̀ wọ́n dẹ̀ fi ránṣẹ́ sí president pé ẹ má fi Àfọ̀njá ṣe mínísítà o. Ìgbà yẹn Abacha ni minister of defence Àpàǹgbó ni attorney general àméjì dẹ̀ wọ́n fọ́ mú mi léjìká wọ́n náà fẹ́ present love letter táwọn ará ìlú mi kọ síjọba àwọn fẹ́ present ẹ̀ sí mi. Wọ́n á ní kí n sọ fún wọn pé company tí jẹ́ IDS company ni o òun ló jẹ gbèsè Ajíbọ́lá Àfọ̀njá kọ́ ló jẹ gbèsè. So Ọ̀yọ́ òṣèlú tó dáa rí ṣùgbọ́n tẹ́ ẹ bá rí àwọn ọmọ kọ̀ọ̀kan báyìí tí wọ́n ń ṣe dáadáa mo fi Ọlọ́run bẹ̀ yín torí ọjọ́ iwájú wa torí ọjọ́ iwájú àwọn ọmọ yín ẹ dúró tì wọ́n. A tún ní nǹkan tá a máa ń ṣe lọ́yọ̀ọ́ tẹ́nìkan bá ti ṣe kánsílọ̀ rí wọ́n ní ibo ti ṣe kánsílọ̀ rí tó bá ti ṣe alága rí ibo ti ṣe alága lẹ́ẹ̀kan kọjá kẹlòmíì ó ṣe é. Àwọn èèyàn ń bẹ nílùú òyìnbó kò rí bẹ́ẹ̀ o tó dẹ̀ jẹ́ kí wọ́n ní ìdàgbàsókè àti tẹ̀síwájú nìyẹn. Ẹlòmíì ń bẹ ní ìsìn sẹ́nétọ̀ tó ti ṣe sẹ́nétọ̀ fún constituency ẹ̀ fún 56 years. O nìkan náà wọ́n yàn tó ló ń ṣiṣẹ́ fún wọn. O ti ẹ̀sẹ̀ tí ó bá dùn ni. Wọ́n tẹ́ bá fẹ́ ẹnìkan ṣe alága pátì ní ìsìn ó lè sọ pé tọ̀nà ọmọ òun tàbí ọmọ ẹ̀gbọ́n òun ẹ̀fẹ́ tó bá ń tọ́jú òun ló kàn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni tó bá ti ń sìn wá tó ń sìn wá dáadáa ẹ dákun torí Ọlọ́run bọ́jà APC mi ẹ tẹ̀lé
bó jẹ́ PDP ní ẹ tẹ̀lé, bó jẹ́ ẹgbẹ́ mi tó bá tún wà náà ni àwọn tí wọ́n bá ń sìn yín tẹ́ rí i pé wọ́n nífẹ̀ẹ́ yín, wọ́n ń jábọ̀ ìrìn àjò wọn lórí iṣẹ́ tẹ́ rán wọn, àwọn ní kẹ́ ẹ mọ́ fún ní agbára. Bí support bá ti ṣe pọ̀ tó fún ẹni tó ń ṣojú yín lòun náà ó lágbára tó láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n tó bá tí wọ́n bá dé ìlú rẹ̀ tí wọ́n rí pé àṣé ò tiẹ̀ jẹ́ nǹkan kan lù, kò sí ní tó náà béèrè tọwọ́ rẹ̀ ó tó wù, wọ́n ó tiẹ̀ máa ṣe oríṣiríṣi nǹkan lẹ́yìn rẹ̀ nílẹ̀ ìdíkọ́ mọ̀. Agbára, ìtumọ̀ agbára ni pé a ní aṣojú tó lè jà fún wa. Èmi máa ń sọ ńgbà kàmpéènì pé tí mò ń lọ fún kì í ṣe torí ara mi o, ṣùgbọ́n tí a bá gbérin lẹ̀ báyìí, tí wọ́n bá yọ tó ń kálukú yọ ọ̀bẹ tí ó fi gé, èmi ò yọ àáké, wọ́n yọ àdá, wọ́n sì yọ ọ̀bẹ, wọ́n sì jókòó níbi tí ó fi báyìí. Ó ti jẹ́ aṣojú wa. Agbègbè Fáṣọlá láti ìgbà tí wọ́n ti déjọba, mo kàn kọjá nìsín mo rí i pé àwọn ilé gíga kan wọ́n mà ti wà ńbẹ̀. Gbogbo ẹni tó bá ṣe ọ̀nà tí ìdàgbàsókè bá ti ń dé ọ̀dọ̀ yín, ẹ dákun ẹ má jù ú, ẹ máa kún un lápá ni. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Ó jẹ́ Muslim tó bá déèyàn dáadáa tó ń ṣe dáadáa tó ń jíṣẹ́ fún yín, ẹ tẹ̀lé. Ó jẹ́ Christian, ẹ tẹ̀lé. Ó jẹ́ babaláwo, ẹ tẹ̀lé. Gbogbo ẹ̀sìn náà Ọlọ́run ló dá a sáyé. Babaláwo sáà ń tiwa tẹ́lẹ̀ káwọn Christian àti Muslim wọn tó dé. Gbogbo àdúgbò kọ̀ọ̀kan lọ́lọ́run dẹ̀ ti fi gbogbo ohun tí kálukú ọmọ ṣe ló ti gbé e fún. So mo kàn ní kí n yọjú kí n kí yín ni, kí n ṣèrọ̀ yín pé ẹ dákun, ẹ jẹ́ káwò báwọn èèyàn ṣe ń ṣe òṣèlú ìlú yòókù tí a fi ń lọ síwájú. Àwọn Haúsá tí a bá rí ẹnìkan tó brilliant, ká ní tíṣà ní skul kan, wọ́n wàá fà jáde pé kó kúrò ní tíṣà kó lọ kó òṣèlú, ẹni táwọn lè ránṣẹ́ ni. Òṣèlú tẹ̀lé mú ìdàgbàsókè sílùú káwà ní ìjọba kálẹ̀ nínú ẹ̀ ńlá fi lè rí nǹkan kó jọ o, làdúgbò fi lè dàgbàsókè, làwọn ọmọ wa wọ́n fi lè lọ ilé ẹ̀kọ́ tó ga. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ àdúgbò yìí nìsín tó mọ̀wé, ṣùgbọ́n tẹ́nì kankan ọmọ àwọn tí wọ́n mọ̀ láwọn tí wọ́n ń ṣojú yìí, àwọn ni wọ́n sì fà á sókè bí ẹ ṣe ń fa àyọkù sókè. Ẹ jẹ́ ká gbà pé àsìkò ti tó, ó ti dé fún Ọ̀yọ́. Lágbára Ọlọ́run bí ó dẹ̀ ṣe rí nìyẹn, ìdàgbàsókè ó sì máa bá a. Mo rántí pé ńgbà kan tí mo ṣe campaign ní bìkan sàlẹ̀ mi, wọ́n ní wọn ò ní náà nǹkan mi ò tiẹ̀ yé tí ẹ̀ débẹ̀ kan fi sọ mi òpó námẹ́lò wọn ní tí wọ́n fi ṣe, wọ́n ní mẹ́ọ̀kànlá àbí mẹ́sàn-án ni wọ́n dẹ̀ sẹ́ndẹ̀ sí wọn bébí campaign fún tí mo fẹ́ ṣe gbà yẹn kó mọ̀ bá dàbí ẹni pé torí tí mo ṣe fún wọn ni mo fi kó òpó náà wà. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń ṣe káàkiri, mi ò torí nǹkan kan, ọmọ mi kankan ò ní ṣòṣèlú torí pé fámìlì mi ìyàlá jẹ́ ní òṣèlú. Bàbá tó bí mi Gbàdàmọ́sí Àfọ̀njá, ìjàgbóró Ọ̀yọ́ 1984 ni wọ́n pa bàbá mi. Primary 4 ni mo wà ní secondary school gbà yẹn, èmi sì làbí kẹ́yìn rẹ̀. Ìyá mi Sàlámátù Àníkẹ́ Alátẹ̀dé olùlọ́tọ̀ gbogbo wa pátá lẹ́yìn ìgbà tí bàbá wa lọ tán. Ṣùgbọ́n ntọ́lọ́wọ́ ṣe fún kálukú kò ní ṣàṣì, yóò ṣe dáadáa fún yín o, yóò ṣe dáadáa fáwọn ọmọ yín o.
yìí Fáṣọlá náà tí ó tó kó dìlú lágbára Ọlọ́run yóò sì dìlú àsìkò tí yóò sì dìlú náà àwa náà wà láyé lágbára Ọlọ́run nítorí mi ni pé kò ní pẹ́ mọ́ torí tó wá dé pé ó ń pẹ́ tó kò ní sojú àwa nìyẹn so kò ní pẹ́ lágbára Ọlọ́run mo kí ẹ kú àlejò ẹ kú àsìkò tẹ́ filẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà rẹ̀ Ọlọ́run á dúró tì yín ẹ rí àsìkò yìí kọ ní ìtàn rere fún yín fún Ọ̀yọ́ fún Fáṣọlá fún Ọ̀yọ́ àti fún ẹnì kọ̀ọ̀kan. Fatiha as-salatu lil Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina محمد الفاتح لما هديك وليأتي لمن سبق ناصر الياك والياك والهادي إلى صراطك المستقيم وحلاله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. dákun ẹ yọ̀ǹda mi tọrọ náà ní pọ̀ ṣùgbọ́n máa fún ìjókòó yín ní 50,000. Àwọn àgbábọ̀ wọn ní irun mú lówó kò sí fàtún láì ṣe pé bàbá ń gba sálárì lọ́wọ́ ìjọba. Ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ ní ìjọba ìbílẹ̀ tí a wà yìí. Alága Ọ̀yọ́ West Local Government Ọmọọba Prince Abdulhakeem Babatunde Olùkìtìbí kò ṣẹlẹ̀ rí ọ̀fọ̀ yọ. Mo kí Ọlọ́run ọba mo kí gómìnà wa ní Ọ̀yọ́ State Engineer Olúwaṣèyí Mákindé ní agbára lọ́wọ́ Ọlọ́run iwájú ọ̀pá ibi tí wọ́n máa rẹ̀ sí. Mo kí ìyá wa dáadáa Sẹ́nétọ̀ Mọ̀nsúrà Sùmọ́nù ìyá àlùbáríkà. Mo kí bàbá ìyájì of Ọ̀yọ́ land. Mo fi kí gbogbo baálẹ̀ tó wà níkàlẹ̀ kára ó lé o. Mo kí àwọn bàbá mi ìyá mi tó wà ń jókòó Ọlọ́run ó jẹ́ ká rí yín pẹ́ o. Mo kí gbogbo olórí ẹ̀sìn pátá àti olórí mùsùlùmí àti olórí kìrìsìtẹ́nì àti olórí ẹ̀sìn àbáláyé mo kí yín o. Mo kí igbákejì mi Alhaji Nurin Alade. Mo wá kí Honorable Olorunpoto tọ́lọ́run fi program bí ìta àkókò wọn kò ní bàjẹ́ fún wọn. Mo wá kí gbogbo aráàlú Fáṣọlá pátá Fáṣọlá ò ní bàjẹ́ o. Mi ní ṣaláì má kí alága ẹgbẹ́ PDP Alhaji Ọlọ́yọ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ PDP pátá PDP nítorí ìjọba àkókò. Chairman Fáṣọlá nìkan kọ́ ló wà níbí o. Mo kí Sọ̀kú ò ní bàjẹ́ o àti gbogbo agbègbè rẹ̀ pátá. Ẹ ṣeun ẹ kú àkíyèsí ṣe nítorí ìjọba àkókò ẹ̀yin Fáṣọlá ni mo bá dúpẹ́ ní Ọ̀yọ́ West Local Government. Ṣe rí oríire tí Ọlọ́run ṣe fún yín àti ìrírú ẹ̀ ní Ọ̀yọ́ State o. Ọlọ́run fi àánú wa sí ọkàn gómìnà ẹ púpọ̀. Ẹ wo ọdún tá a ṣe kọjá yìí gómìnà fi ibi ààyè ìgbádùn wọn lẹ̀ wọ́n dẹ̀ wá sun ọjọ́ 4 ní Fáṣọlá. Ẹ bá mi pàtẹ́wọ́ fún gómìnà. Mo wá mọ̀ wípé n tí gómìnà ṣe yìí mo mọ̀ pé tó bá tó di parí ọdún yìí á fẹ́ kí gómìnà ṣe nǹkan kan á fẹ́ kàn repeat the same thing. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ kù lọ́wọ́ wa láti ṣe o. Bí mo ṣe sọ Fáṣọlá Grammar School ni ọ̀gá ti kọ́kọ́ test run bá ṣe máa kọ́ àwọn ọmọ grammar school ní
bí wọ́n ṣe ń gbìn nǹkan, bí wọ́n ṣe ń process nǹkan, bí wọ́n ṣe ń sin nǹkan ọ̀sìn through year program Fáṣọlá Grammar School. Ọ̀gá ò tún dá dúró síbẹ̀ o, ọ̀gá tún wá sọ ibi tó ti wà látijọ́ yìí tó jẹ́ wípé ó ti di gbogbo tó wà ń bẹ̀ ti bàjẹ́ tán, ọ̀gá tún wá sọ di Fáṣọlá Industrial Hub. Wọ́n wá gbé factory 10 wá síbẹ̀, léyìí tó jẹ́ wípé gbogbo ohun tí wọ́n máa gbìn ńbẹ̀ náà ni wọ́n ti mọ process ẹ̀ kó tó di pé wọ́n mọ̀ kó jáde lọ́ta. Gómìnà nífẹ̀ẹ́ wa àbí wọn nífẹ̀ẹ́ wa? Wọ́n nífẹ̀ẹ́ wa o. Ṣé ó yẹ káwa náà wá fún gómìnà ní support àbí kò yẹ? Ó yẹ. Ibi tíṣẹ́ wa ti kù sọ́wọ́ wa ni. Níjọ́ Thursday, mo wá sí industrial hub yẹn, mo wá sí oko àwọn Friesland campaigner Wampo. Èyí tí mo rí ń bẹ̀ ó jẹ́ nǹkan tó báyàn nínú jẹ́ díẹ̀ nítorí ibi tí wọ́n fi owó establish pasture sí close to 60 hectares of land, iná lè jó gbogbo ẹ̀. Kò sẹ́ni tó mọ ibi tí iná ti wá, àmọ́ kò lè sìn lẹ́yìn à ń dẹ̀gbẹ́ alẹ́, à ń dáná sun kókó kí kókó míì lè tètè rú. Ṣé mọ̀ pé nínú ẹ̀rùn tí atẹ́gùn bá ti gbé iná ó ń lọ nìyẹn, ní tí ó dá dúró múra ó kọjá panápaná. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fẹ́ kí gbogbo wa kárí wípé in tó wà nínú industrial hub yìí dúkìá ta ni? Dúkìá wa ni, kò sẹ́nì kankan tó lè gbé lọ bì kankan mọ́. Àwa gbọ́dọ̀ protect ẹ̀, ààbò tó péye a gbọ́dọ̀ dáàbò ní gbogbo ọ̀nà tá a bá mọ̀. Mo sọ nǹkan kan tí Mr. Adeniyi ní ara Fáṣọlá nìkan kọ́ ni ó ṣiṣẹ́ ń bẹ̀. Wọ́n nílò òṣìṣẹ́ 600. Mo ní àwọn tí ó ṣiṣẹ́ tó pọ̀ jù nínú 600 yìí o, ó yẹ ká lè rí 300 ní Fáṣọlá. Ṣé mo já Yorùbá ni? 400 ni ẹ wá dákun ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí a wo ara àwọn nǹkan tó lè mú ìwúrí bá gómìnà ni. Ṣé rí gbogbo tí gómìnà ṣe síbẹ̀ yẹn pátá, ó tún wù wọ́n láti ṣe tó tún jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tún rẹ́dì láti tún máa pe àwọn investors wá wípé àní ẹ máa bọ̀ àti ríbi táyé ti gbà yín. A wà fàyè gbà wọ́n àbá ní fàyè gbà wọ́n. Nípasẹ̀ ká fún ibẹ̀ yẹn ní ààbò tó péye, ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn. Àwọn àmọ̀tẹ́kùn ń bára wa ni wọ́n sán lọ kó wọn wá ń lé Haúsá ni. Ń bí nǹkan kan náà ni wá, ń bí kan tó wáṣọ àmọ̀tẹ́kùn ń bá àjọ ń fẹ́ ìgbẹ́ kóra wa, àjọ ń dẹ̀gbẹ́ àpàdé ń gbó. Kí wá lóye ó fàjà. Ẹ dákun torí Ọlọ́run, mo fi ànábì mọ̀ọ́mọ̀ bẹ̀ wá o. Ẹ jọ̀ọ́ gbogbo tó bá wà ń bẹ̀ ẹ jẹ́ kó lọ odò kó lọ mú mi. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn wípé dúkìá wa lẹ wá bá wa dáàbò bo, a dúpẹ́ lọ́wọ́ yín. Ntẹ́ bá ní ìdẹ máa béèrè, àwa náà ó dẹ̀ máa ṣe fún yín. Fáṣọlá ò ní bàjẹ́ o. Ṣé rí Friesland campaigner gbogbo àwa tá a wà ń bì, especially abẹ́gi tá a wà yìí, kò sẹ́ni tí ò dá wá ń pò mọ̀. Abirọ́ ni. Tẹ́ ẹ bá rí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Àgbàmélèkì, ibi wọ́n ti bẹ̀rẹ̀ o pẹ̀lú Mail Collection Center tó wà ń Bálé. Oríṣiríṣi nǹkan ọ̀dẹ̀rùn ni wọ́n ti ṣe fún wa o. And gbogbo tí wọ́n ṣe yìí ní ìsọ̀rí tí àwọn Fúlàní ọmọ ìyá wa wà ni wọ́n lọ ṣe bọ́ọ̀ síbẹ̀ tí àwa Yorùbá náà tá ń jàǹfààní ẹ̀. Àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Kódà ní Galadima mo rò pé wọ́n tún rọra ṣe skul kékeré kan síbẹ̀ tí gbogbo àtọmọ Fúlàní àtọmọ Yorùbá tí wọ́n ń lọ. Ǹjẹ́ tá a bá wá encourage irú àwọn báyìí, ṣé wọn ò ní ṣe tó tún jù bẹ́ẹ̀ yẹn lọ? Àwọn ọmọ ìyá mi Fúlàní ń bá lè já. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ọ̀rọ̀ wà tí àwa náà gbọ́dọ̀ bára wa sọ. Mo ti rí Ṣẹ́ríkì, èmi àti Ṣẹ́ríkì ti sọ̀rọ̀ wípé a gbọ́dọ̀ dín à ń fi ẹran jẹ oko olóko, a gbọ́dọ̀ dínkù. Nítorí wípé olóko tó dáko èrè ló fẹ́ jẹ.
ká tó wá sọ àwọn onílé iṣẹ́ ńlá tí wọ́n gbé ilé iṣẹ́ wọn wá bí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká wo ohun tí wọ́n ti ń ṣe fún wa bọ̀. Gbogbo púpọ̀ nínú program wọn tí wọ́n ṣe fún Fúlàní gan ó pọ̀ lọ́tọ̀. Wọ́n kọ́ wa bí a ṣe sọ màálù wa láti local breed tá à ń ṣe tá a ṣe sọ di crossbred. Wọ́n kọ́ wa bá ṣe gbé kókó tá a mọ̀ fún àwọn ẹran wa jẹ. Wọ́n kọ́ wa ní àwọn tá a lè máa fún màálù wa jẹ tí nínú wọn ò fi pọ̀. Kí wá là tún fẹ́? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fún wọn ní ìfọwọ́sowọ́pọ̀ tí ó fi jẹ́ wípé n tó jù báyìí lọ wọn ó tún ṣe fún wa ní ìlú Fáṣọlá àti agbègbè rẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé rí n tí gọ́vnà ṣe a dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. A dẹ̀ tún à ń béèrè sí ní ìlú wa ń bì. Àwa náà níwọ̀nba agbára tọ́lọ́run ń fún wa. Àwa náà ní táwa náà ó ṣe láti kín gọ́vnà lẹ́yìn. Ẹ jẹ́ n ṣòfófó kan fún yín. Nígbà tá a bá fi rí oṣù kan àbọ̀ sísìn, à ń gbèrò initiative kan ó ti bẹ̀rẹ̀. A pè ní GSM Livestock Farmers Initiative. Mo lè sọ fún yín pé gbogbo 33 local government ni ó participate níbi program yẹn ní ọ̀dọ̀ wa lọ́yọ̀ West local government yìí. Ẹ dákun, a ní ìdí ìrànlọ́wọ́ yín, a ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ yín. A fẹ́ kó jẹ́ wípé gbogbo àwọn tó ti wà ń bì wọ́n ò lọ mọ ròyìn ta wípé ẹ gbọ́ ibi tá a dúró sí Fáṣọlá ọkàn balẹ̀ ń bẹ púpọ̀, ẹ̀yin náà ẹ̀ mọ̀ bọ̀ wá. N tí ó mú ìdàgbàsókè bá wa nìyẹn o. Nǹkan tí ó mú ìlọsíwájú tún bá ìlú wa nìyẹn o. Ìfẹ́ tí gọ́vnà ní sí Fáṣọlá, ìfẹ́ yẹn ò ní bàjẹ́ o. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, nǹkan dáadáa ni gọ́vnà tún máa rò kó wá ní ìlú Fáṣọlá àti agbègbè rẹ̀ yìí o. A ní ṣìṣe lágbára lọ́wọ́ Ọlọ́run o. Ìjókòó wa lénìí kì í ṣe ìjókòó òṣèlú. À ń bọ̀ wá fún tòṣèlú nígbà tí àkókò bá tó. Àmọ́ ẹ gbọ́rọ̀ tí bàbá wa IDS sọ lẹ́ẹ̀kan. Wọ́n ní tá a bá rẹ́ni tó ṣípá káwa náà support ẹ̀ kí ìdàgbàsókè kó lè máa bá wa nínú wa. Ẹ ṣé púpọ̀. Ẹ dákun ẹ bá ń fún alága látẹ̀wọ́. Méjì ni a ti ń wago. Ìṣẹ́jú méjì. Ẹ̀kọ́ ní sá, a kí gbogbo ẹ̀yin àlejò wa tí ẹ wá pẹ̀lú àṣẹ Ọlọ́run àìfẹ́ àtayẹlẹ balẹ̀ yín láṣẹ Ọlọ́run. Ọgbà ẹ̀yin bàbá mi àti ìyá mi nínú ìlú Fáṣọlá Ṣọ̀kú Ògbògùn Aládìẹ gbogbo agbègbè fá kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ẹ bá wa jìnnà. Sá number 1 alága wa sí àwọn nǹkan tí ẹ sọ adúpẹ́ lọ́wọ́ gómìnà wa pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n sọ̀kalẹ̀ láyé àtàlàfíà wọ́n sì tún tẹ̀síwájú àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn náà ẹ máa tẹ̀síwájú láṣẹ Ọlọ́run láhùlá wàlá quwwata illa billahi azim. Àwa náà nífẹ̀ẹ́ sí ti gọ́vnà tí wọ́n á ṣe síbí àwọn àbá wa tọ̀ wá a sì gbà títọ́ ẹ lè rí ọmọ ìlú kan tó jó jàgídíjàgan bẹ́ẹ̀ láì yẹn sí ń gbọ́. Ọ̀rọ̀ iná tó jó nínú ọgbà kì í ṣe ọmọ ìlú kankan o wàláhì. N tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé fáìsì ń bẹ láti Aládìẹ désọ̀kú èyí ò tó ẹ̀ kí yóò fò sọ́hùn ibi tí iná ọ̀gá bá pa àlà ọ̀pọ̀ lọ́hùn-ún ẹlòmíì lè máa sun àlà rẹ̀ báyìí kí ní ó jóná kọ́ bọ́ sínú oko wọn ara lóye kankan ò dáko ní ọ̀nà abẹ́hùn. Number 1 nù. Number 2 a cooperate pẹ̀lú àwọn security wa àwọn ò bá ẹni kankan jà so àwọn bóyá àwọn ni wọ́n ń bá wa jà gbogbo everything ilẹ̀ gbọ́ sí so àwọn ò bá ẹni kankan jà ẹni kankan ò sì sẹ́ gbé yàrá ó sẹ̀ wá so adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀yin ẹ̀kan tí ẹ wá so Ọlọ́run ní jẹ́ kí kó bàjẹ́ a máa rí yín bá ẹ máa ra wà náà dé bá bisimilahi hawla wàlá quwwata illa billahi azim. Aláàjì tí wọ́n ti sọ̀rọ̀ gbogbo ìlú lápapọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ gómìnà wa fún tí wọ́n ṣe sí ìlú Fáṣọlá a sì gbàdúrà pé Ọlọ́run yóò máa ràn wọ́n lọ́wọ́. Sẹ́rí ẹ̀yin bàbá wa wọ́n ní tá a bá parí ìjà tíjú kù ọ̀bá tán níbẹ̀ sẹ́ẹ̀mà péjọ́ parí ọ̀rọ̀ àwọn Àmọ̀tẹ́kùn tẹ́ mẹ́nu bà máa fẹ́ bí ọ̀bá jóni àgbà bẹ́ẹ̀
tẹ́ ẹ bá tágbàlagbà bá parí ìjà ó gbọ́dọ̀ parí júkù tí júkù ọ̀bá tán ìjà ò tí ì tán. aṣojú Fúlàní. Mo kí wa pé a kú àtàárọ̀, mo kí alága, mo kí gbákejì alága, gbogbo ẹ̀yin bàbá mi, mo kí yín àjẹdáràn máa jẹ́ àmọ́ rí bá. Nígbà tí à ń sọ̀rọ̀ sọ̀kú ní à ń sọ̀rọ̀ Fáṣọlá, ẹnu mi gbà ní o pé sọ̀kú ló bí Fáṣọlá, ẹnu mi gbà tẹ́ ẹ bá sì wọ́n béèrè tán ní Ọ̀yọ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. So ẹ dákun gbà tí ẹ bá ń sọ̀rọ̀ ẹ má máa sọ ọ̀rọ̀ Fáṣọlá nìkan torí pé sọ̀kú ló bí Fáṣọlá ajínigbàrún máa jẹ́. ọmọ a máa ju bàbá lọ nígbà mí o. ẹ ṣe ọmọ a máa ju bàbá lọ. aṣojú àwọn Fúlàní tó fẹ́ sọ̀rọ̀ dà. aṣojú àwọn Fúlàní tó fẹ́ sọ̀rọ̀. tí ò bá sí wọ́n ní yíbò ọ̀yáyáyáyá lásìkò mọ́ àwọn bàbá wa níbi rè. Praise the Lord. Igbo kun question Igbo mọ mmanụ ọ na-abụrụ na mma o. adúpẹ́ lọ́wọ́ àwọn àlejò tí wọ́n sì wá sí ibi. díẹ̀ lè mímọ̀ ń gbọ́ àwọn ìdájẹ́ ń sọ Igbo ńgbà náà tọ́gbà tí gbogbo yín ọ̀gbọ́ Igbo. so adúpẹ́ lọ́wọ́ àlejò tí wọ́n wá síbí lónìí. so wíwá yín lónìí kò ní já àbámọ̀ o. gbogbo ìgbà tẹ́ ẹ bá ń lọ ẹ̀ẹ́dẹ̀lẹ́ láyọ̀. so àwọn ará Fáṣọlá náà tí wọ́n sì wá bá gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ó sì ti yé wa yékéyéké. so àfẹni tí òòyàn nìkan ló kù ṣùgbọ́n wọ́n rò pé ètò gbogbo ohun tí wọ́n sọ yóò já sórí lágbára Ọlọ́run o. Jẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ẹ tún jẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ẹ jẹ́ ajé ó pé mẹ́ta alhamdulillahi rabbil alamin. Mo kí bàbá wa olórí ọmọ ọba pátápátá. Ọlọ́run kọ́ lọ́ra ẹ̀mí yín. Àmín. Bàbá wa baálé Àkìtà àti gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ baálẹ̀ nílùú Ọ̀yọ́. Ọba tó fi ipò náà sọ gangan yín yóò bá yín ṣe yóò dúró tì yín. Àmín. Ẹ sì gúnlẹ̀ ayọ̀ pẹ̀lú. Àmín. Mo kí alága wa Olúkìtìbí abániṣe lọ́lọ́run o Ọlọ́run ó bá yín ṣe o. Àmín. Èyí tó fi sọ gangan yín náà ní ijó re ẹ gúnlẹ̀ ayọ̀ ètò ètò náà gáwò yóò tó yín lọ́wọ́. Àmín. Mo kí bàbá wa àgbà Ọlọ́run kó rẹ̀ mí. Àmín. Ìyá lọ́jà ìyá lájé mo kí yín. Gbogbo àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ alága fún kan ní gbogbo ìjọba ìbílẹ̀ wa. Ọlọ́run jẹ́ ká gúnlẹ̀ ayọ̀. Àmín. Ọlọ́run ó gbọ́wọ́ wa ṣiṣẹ́ rí yóò gbẹ̀mí wa sọ̀rọ̀ rí. Àmín. Mo kí Rahaman Olorunpoto. Mo bọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Èmi tí mo wá bí mi torí òṣèlú wa. Ẹgbẹ́ Ansarudeen gbogbo ẹgbẹ́ ayé ní mi lábẹ́rẹ̀. Masha Allah. Débi pé ní òfin wa nìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òṣèlú tá a bá dé ẹgbẹ́ Ansarudeen. Ṣùgbọ́n mo torí ipò tó wá. Torí ọmọ tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ni. Allahu Akbar. Ọjọ́ bàbá wa IDS tí wọ́n dìde ń bí. Ìfẹ́ ló ń bẹ lọ́kàn rẹ̀ púpọ̀. Bàbá wa tó dìde ń bí èèyàn ò lè ròyìn ara ẹ̀ ni. Ọlọ́run ló mọ iye ọmọ Ọ̀yọ́ tó dòṣìṣẹ́ First Bank lénìí. Nípasẹ̀ bàbá yìí náà ni. Òun náà sì ni bàbá lòun náà jọ. Ọlọ́run kó bá dúró tì ọ́. Gbogbo ń tọ̀ náà gà Ọlọ́run kó fi tó ọ lọ́wọ́. Àmín. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ní Fáṣọlá community Sọ̀kú àti gbogbo agbègbè ẹ̀ lápapọ̀. Mo kí yín kú oríire o. Mo kí yín kú oríire o. Irú ká pé ìdá kan nù ìdá mẹ́wàá tọ́lọ̀ ṣe fún yín bí ni wọ́n dálẹ̀ ní Songa ní Kwara State tí wọ́n ṣe wàrà alágolo ń bẹ̀. Ìtí wọ́n wá gbé káyìn mọ́lẹ̀ yìí ọkọjá àlọ́kù mẹ́wàá bẹ́ẹ̀ ẹ kó mi fọlọ́ mi tó fi tẹ́ ẹ fi ráàánú gbà
kì í ṣe dandan kéèyàn lè san oore o àmọ́ náà fẹ́ kéèyàn mọ oore. ó dáa kéèyàn mọ oore. téèyàn bá mọ oore ló fi lè dúpẹ́ oore. kí la wá lè fi dúpẹ́ fún gọ́fìnà wa ẹnjìnà Ṣèyí Mákindé ó ní ká gbárùkù tì ká sọpọ́tì ní gbogbo ọ̀nà tó nífẹ̀ẹ́ ìlú púpọ̀. Ìbàdàn bẹ́lẹ̀ kò gbérù ẹ̀ kalẹ̀ ńbẹ̀ oríṣi iléeṣẹ́ mẹ́wàá ni wọ́n fẹ́ kó síbí yìí nìkan ọ̀pọ̀ àwọn tó sì máa ṣẹ́ ń bẹ̀ ọmọ Ọ̀yọ́ ni gọ́fìnà wa sọdún nù ibi ó fi Ìbàdàn lẹ̀ ṣe rí pé ìfẹ́ tí ó fẹ́ má lẹ́gbẹ́ ni Ọlọ́run kó wa gbé ó ti gọ́fìnà wa àmín Ọlọ́run jẹ́ kó ṣàṣeyẹ àmín Ọlọ́run jẹ́ ogún ní ayọ̀ àmín yóò ṣàṣeyege àmín ibi tó tún ga jù bẹ́ẹ̀ lọ má ṣàfihàn lọ́wọ́ àmín ìjọ wọn wá gbé wá sọ́dọ̀ wa yìí Ọlọ́run jẹ́ àjèrè rẹ̀ o àmín Ọlọ́run jẹ́ àjèrè rẹ̀ o àmín Ọlọ́run jẹ́ àjèrè rẹ̀ o àmín Fáṣọlá community àti gbogbo ìlú tó yípo Ọlọ́run jẹ́ àjèrè rẹ̀ o àmín àwọn ajá wa ní ìdúró ti gọ́fúnà ká sì dúró ti pọ̀ tó tá a bá dúró tì èyí tó tún jù bẹ́ẹ̀ lọ ń bọ̀ ká dúró ti olúkìbìtì bí tá a bá dúró tì oore tó tún jù bẹ́ẹ̀ lọ ń bọ̀ èyí tí àwọn òye ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ kò sì ní atẹ́gùn òní fẹ́ lọ. àmín. Allah bismillahir rahmanir rahim. Alam nashrah laka sadrak. ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وإنما العسر يسرا إنما العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. Ajá Mansur Ọlọ́run bá wa dúró tì. Àmín. Ọlọ́run má bà nǹkan ẹ̀ jẹ́. Àmín. Wọ́lá ìyànnúbọ̀ Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́lá amina. Àmín. Ìlú Ọ̀yọ́ dọwọ́ rẹ lẹ́ẹ̀kan sí Ọlọ́run o. Ọlọ́run má fa Ọ̀yọ́ sẹ́yìn. Àmín. Ọlọ́run má tẹ Ọ̀yọ́ rì. Àmín. Gbogbo ọmọ Ọ̀yọ́ Ọlọ́run má bá ní bí nígbà. Àmín. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyyi. sallallahu alayhi. Gbogbo ẹ̀mí àtàláfíà ara ọlọ́mọ àfìsí lọ́sọ̀ọ́. Gbogbo àwọn náà ta tẹ̀lé yín pàtẹ́ kúrẹ́ sí ọlọ́jọ́ bẹ́ẹ̀ fọwọ́ náà. Mo kí gbogbo Fáṣọlá àti Ìṣọ̀kú. Ọlọ́run ní dọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wá rú. Mo kí èrè gbà wá lásìkò. Mo kí alága wa Abdulsalam Abdulhakeem Olúkìtìbí. Ẹ rúre ẹ sọ̀re. Mo fi kékeré kí gbákejì yín náà. Mo kí Rahaman Olorunpoto àwọn dáadáa tọ́lọ́ fi ṣe kòńgẹ́ yín Ọlọ́run ni mo kó mbẹ́ torí ọ̀rọ̀ òṣèlú ká bá wá tó bá sọ̀rọ̀ òṣèlú àwa yóò tu kẹ̀kẹ́ lẹ̀ àmọ́ bá àárín nǹkan kan tún yá yìí kò yé wa ẹ̀yin abala ẹ̀yin bàbá wa tó yé gbogbo ẹ̀mí àlàáfíà lọ́ba fi ṣe lọ́sọ̀ọ́ torí pé jọ́tà tí máa dìbò tá a máa ní state assembly ẹ má bínú ẹ̀yin bàbá wa èmi ò tí ì bá wọn lọ rúbi báyìí rí kókó òun ṣe nǹkan òun sì bọ̀ wá sọ nítòun ṣe ń bọ̀ wá sọ fún wa n ò pé òsì èmi ò tí ì bá wọn lọ bẹ̀rẹ̀ èmi náà ní sọ́sì tó ọjọ́ mẹ́ta. ọ̀rọ̀ tí alága wa Abdulsalam Abdulhakeem sọ ni wọ́n kí gbogbo Fáṣọlá sọ̀kú èmi ò tó fi mílẹ̀ kan àti gbókèké. èmi ò tó fi kún ẹ dàpọ̀ torí tó lọ́hùn ó yẹ ká máa kasára sí gómìnà wa ká máa kasára sálága káṣù wa torí bàbá ní ká jókòó ká béèrè tí ń ṣẹlẹ̀ láàrin Fúlàní Yíbò Gàmbàrí ní gbogbo tí jẹ́ Fáṣọlá Abdulsalam Abdulhakeem ó lè sọ díẹ̀ fún wa mẹ́. àmọ́ gbàtí bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni mo fẹ́ kí Olorunpoto àti alága wa kí wọ́n bá wa bàbá wa sọ̀rọ̀ kí wọ́n pé bíríkòtò wọ́n ní gàlàálà àìlájú kù bọ́lá ọba gbóore fún yàn àtìjà àti dúkù èyí ṣe gbèsè lé pé kọ́mọ̀sọ̀lẹ̀ mọ́ ta ni ń jẹ́jà ta ni ń jẹ́ dúkù ṣé bẹ́ẹ̀ ni tọ́lọ́ bá fi síbẹ̀ yóò máa síbẹ̀ báwo lè ṣe fẹ́ ta ló lè rẹ́rìn mẹ́ta rọ̀ dalẹ̀ tí ò lè rí nǹkan kan tí ó dùn díẹ̀ ẹ dákun mọ̀ mi fẹ́ bẹ́ẹ̀ yìí torí tọ́lọ́run tẹ́yẹ̀ bá dúró ní ẹsẹ̀ títí tí bá wo kéde kọ̀mọ̀kọ́ náà sọ̀rọ̀ fún Fáṣọlá àti Ṣòkú
kọ̀mọ̀kọ́ lè sọ̀rọ̀ fún Ọ̀yọ́ West ọ̀dẹ̀ ní ọba dénú rẹ̀ tí irú eléyìí bá wà ń ṣẹlẹ̀ tá a bá wá tó lè kankan tó wà ń dùn wá kí ló wà tó dùn mọ́ wa tó ju eléyìí lọ ẹjọ́ àmì fẹ́ bẹ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ kan àtijúkù àtìjà ẹ dákun ẹ mú kó bẹ́ẹ̀ ká lè ráyè ṣe àtìjà àtijúkù ẹ̀jẹ̀ amúkú bẹ́ẹ̀ Ọlọ́run lè yẹn nìkan ṣoṣo tó tó gbogbo Fáṣọlá yìí sí Ọlọ́run sì lè yẹn nìkan tí ó bàjẹ́ Ọlọ́run lè yẹn sí bẹ́ẹ̀ mọ́. ẹ dákun mi fẹ́ bẹ kí n má bá àwọn dá bàbá wa dó èmi fẹ́ bẹ̀ yín àwọn tí ó yanjú dúkù tí ó yanjú jà àwọn náà bẹ́lẹ̀ àmọ́ ẹ jẹ́ kó dúkù ó ti lo àtìjà kó tó di pé wọ́n wà á dé ká máa retí oore lọ́dọ̀ Ọlọ́run níjọba jẹ́ o. káwa ẹ dákun ẹ bá ń fún bàbá wa ní àtẹ́wọ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a rò pé ẹni fún àwa káà ní àǹfààní láti sọ̀rọ̀ ni a rò pé àwa wòran ni àtà dúpẹ́ nítorí pé ẹ fún wa ní àǹfààní yìí torí àkókò àti ọjọ́ tó ti lọ ọ̀pùtùkọ dìrì ọ̀zà gbogbo apáta látòrí gómìnà ọ̀nàrẹ́bù alága gbogbo ẹ̀yin bàbá wa àti gbogbo ọkàn tó wá sí tó dára yìí pẹ̀lú àwọn tí a bá lálejò ọ̀la kí wa pé a kú oríire púpọ̀ lórúkọ Jésù oríire yìí ò ní díbàjẹ́ máa lọ́wọ́. Nǹkan kan tẹ́mi fẹ́ kọ́kọ́ sọ tí mo dẹ̀ kíyèsí mo dẹ̀ fẹ́ bá alága sọ̀rọ̀ ìgbà tí mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ yín alága àti ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ West ìgbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ yín mo rí pé ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mo rọ̀ yín ṣe rí àwa tí a bá súnmọ́ ìlú ẹ má jẹ́ ọ̀rẹ́ wa láti súnmọ́ gbogbo ibi tí a ti ń ṣe ìṣàkóso lé lórí ẹ má jẹ́ àjẹ́ ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ mo ti kíyèsí inú ọ̀rọ̀ yín pé ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ sì mọ ọ̀pọ̀lọpọ̀ agbègbè lórí ọ̀rọ̀ agbègbè yìí ẹ dákun ẹ túbọ̀ tẹpẹlẹ mọ́ láti máa rọ̀ wọ́n àǹfààní ni bó ti wù kẹ́nìkan bá wa jà tó ọ̀dà pé bàbá wa kan ti sọ bó ti wù kí bóyá ẹnìkan bá jà tó ẹ jẹ́ á ní sùúrù àwa ni Ọlọ́run yọ̀ǹda tó dáa yìí fún ẹ jẹ́ á fi sùúrù tó kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ o kò ní bàjẹ́ lórí wa o ojú òsì ní tiwa lágbára Ọlọ́run Olúwa ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni mo ti tún rọ Honorable Poto náà pé àmọ́ kíyèsí wípé inú yín dùn ẹ túbọ̀ tẹ̀síwájú ẹ má jẹ́ ọ̀rẹ́ yìí gbogbo àwọn nǹkan tí ẹ bá lérò pé ó lè jẹ́ àtìlẹ́yìn fún àṣeyọrí ibi ẹ túbọ̀ máa ṣe àwọn èèyàn ń yan wọn kan sára sí nínú ìsìn ẹ bẹ̀rẹ̀ ẹ parí dáadáa orí pé tẹ́lẹ̀ mi bá ti débi kan tán tẹ́kàn kíyèsí ni pé wọ́n máa rí fáṣí Ọlọ́run ràn yín lọ́wọ́ àwọn kan ti ṣe wọ́n ṣàṣeyọrí ẹ̀yin náà ṣàṣeyọrí ojú òsì ní tiwa lágbára Ọlọ́run gbogbo àwa Fáṣọlá àti Ìtọ̀kù àti gbogbo olú ẹ dákun ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ní gidigidi ni o kése díẹ̀ ntí yóò da èso a máa fẹ́ bàjẹ́ o ntí yóò sì da a máa da abẹ́yẹn bá fi owó tó dáa mú ẹ fi owó tó dáa mú ọ̀rọ̀ yìí lágbára Ọlọ́run a ò ní kábàámọ̀ a ò sí ojú òsì ní tiwa ẹ máa jẹ́ mọ̀ pé àwọn kan wò wọ́n pé a wò bí wọ́n sì tún ṣe lọ́yọ̀ọ́ yóò tún dọ́dọ̀ wọn a wò bí wọ́n ṣe ṣe ẹ mọ̀ pé àwọn kan sọ bẹ́ẹ̀ àkànṣe máa wò bẹ́ẹ̀ àwọn èyí tí a ti ṣe fún ìwọ wọn bọ́ wọn ṣe ṣe mo fẹ́ kẹ́ ẹ kíyèsí wípé ẹ dákun nítorí ti Kristi ẹ̀yin ni kí ẹ mú dáadáa mo dẹ̀ kí àwọn bàbá wa baálẹ̀ lóríṣiríṣi tí wọ́n wà ń bíbà ẹ dákun ẹ̀yin náà máa ṣe àtìlẹ́yìn àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹlẹ́sìn either Christian Muslim àwa gbàgbọ́ a sì pinnu wípé gbogbo tẹ́ ẹ bá ti ṣe tá a bá ti rí pọ̀ dà á máa tì yín lẹ́yìn ṣùgbọ́n tá a bá rí tí ẹ ṣe tí yóò dá ẹ bá máa gbà àwọn sọ nítorí náà bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan tó da àtìlẹ́yìn làwọn máa ṣe fún yín ẹ ó dẹ̀ ṣe àṣeyọrí jálẹ̀ lágbára Ọlọ́run mo kí wa àkú ìjókòó. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ adìládé ẹ jẹ́ ká ṣe kábíyèsí fún wa lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ adìládé.
ṣe náà ní kí ó bàjẹ́ àwọn èèyàn ti sọ̀rọ̀ tó pọ̀ káwọn gbọ́ra wọn ní lásìkò ó fàsìkò kí gbogbo ẹ̀yin tá a wá bá lálejò ó sì fàsìkò sí gbogbo àwa tí àtijọ́ kẹlẹ́yẹ wa lágbára náà ọlọ́run ní jẹ èṣù sáàrin wa ẹ rí prógráàmù kan bẹ tí ṣèyí ló tún wá sí títì yìí ó ní ìbò Ọ̀yọ́ yìí ló gbóhùn wọlé wọn ò sì ní fi ìbò Ọ̀yọ́ àti gbogbo rẹ̀ wọn ò ní fi wálẹ̀ ara pé kò ní fi álẹ̀ ara rẹ̀ náà ní tó sì ọlọ́run sí àwọ̀ wọn ó wá sàwọn jọ pé ìwà àṣeyí lọ́nàrẹ́bù wa mú lálága wa mú ní gbogbo wọn mú tí èsì pé à ń ṣàbòsí tí ẹ bá ṣe ní tí ọ̀dà sọ fún wọn ṣùgbọ́n wọ́n ṣe dáadáa bí a ṣe wá ṣe dáadáa yìí ó wá kù sí àwa náà lọ́wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí orí wọn lè tún wú láti mú àǹfààní míì wá náà ní jẹ́ ó bàjẹ́ lórí ti àwọn àmọ̀tẹ́kùn àti àwọn community lágbára náà alága local government wọ́n àrẹ́jì bóyá bí èèyàn bí mélòó kan àti àwọn àmọ̀tẹ́kùn àwa olóyè náà ti fara wálẹ̀ láàbà wọn ṣe àtúnṣe tí gbogbo ọ̀fun parí lágbára náà ọlọ́run jẹ́ bàjẹ́ àwọn ọgbà ẹ̀ṣẹ̀. Lórí Àlàdé Adéṣọlá olóníyàn babalọ́jà fún gbogbo ìlú Ọ̀yọ́ káfàtà. ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní ká dá ọjọ́ òní kí ọjọ́ òní sì gbà wá láyé tọ́lọ́dẹ nìkan rìn kan náà kọ́ dúpẹ́ fọlọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá wa lágbára Ọlọ́run àjíǹde àrọ́mọjẹ́ o gbogbo àwọn olórí ẹ̀sìn wa a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mọ̀mọ́ sí o a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi ọmọọba Akeem Olúkìtìbí lágbára Ọlọ́run ẹ̀ ní sígbà darí a dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Olorunpoto pẹ̀lú tí Ọlọ́run fi èrò nǹkan yìí sí lọ́kàn wípé àárọ̀ òun oníṣẹ́ ni òun sì máa jábọ̀ ní tí ó wà ń bíbà lẹ́nì bí ó ṣe ní bàjẹ́ náà la bá wá la wá rọ ìlú sí la wá rọ ara wa sí torí gbogbo wa la kàpá jàǹfààní bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa náà tí a fi àsìkò lẹ̀ lágbára Ọlọ́run ní ayọ̀ tí a fi lé wálẹ̀ láyọ̀ náà lábà ọ́ àdélébáre àrèkan oore àkóyá ibi lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ó jẹ́ o adúpẹ́ lọ́wọ́ gbogbo wa láyọ̀ lábàlẹ̀ ẹ ṣé. tí Ọlọ́run sọ pé ọjọ́ òní ni ọjọ́ ìpàdé yìí ọjọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì ṣeé ṣe fún wa àwọn tí wọ́n ti ọ̀nà jẹ́jẹ́ wá wọ́n débi lálàáfíà ayọ̀ lẹ́ẹ̀bàlẹ̀ yìí ẹ̀ní sí ìlú adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ gan fún gbogbo àwọn ọ̀rọ̀ yìí láti gbọ́ látàárọ̀ àti ibi tí ọ̀rọ̀ orí gún ní àkókò yìí adúpẹ́ lọ́wọ́ yín nítorí pé tó kọ́ mọ̀ sílùú ìwé wọn lágbàdàgbé wà lọ́jà lórí ọmọ tó tọ́wọ́ ó sì rí i pé ẹ ti ń tọ́ orí wa sọ́nà lọ́nà kọnù níbi tí ọ̀rọ̀ sì kò parí sí tó dódó yìí ó dùn mọ́ wa èyí tí bàbá wa Ṣèyí Mákindé ṣe bàbá wa ni ó dùn mọ́ wa gan o kò ṣe wípé tó ń bọ́yá ẹni lórí tó ṣe fún wa ìyí ń dá múnúlẹ̀ ìmúnú bẹ́ẹ̀ wá fúnra tiẹ̀ fúnra rẹ̀ ni ó sì lọ nígbà táwọn tí wọ́n bàbá wa dá sí wọ́n bá wa dá sí gbogbo yìí lẹ́gbọ̀ọ́ bó ṣe rí àti bó ṣe lọ kò sí wàhálà kankan lágbára Ọlọ́run ayọ̀ lẹ́bàá lè yí o àti gbogbo èèyàn láwọn lápapọ̀ ẹkú dìde o àbàlẹ̀ wà lálẹ́. alhamdulillahi alladhi lam yattakhidh walada wa lam yakun lahu sharikun fi mulki wa lam yakun lahu waliyyun min sulli wa kabbirhu takbira gbogbo wa ẹja sọ pé àmín. a tó ṣàdúrà bàbá wa ẹjẹ Ṣèyí Mákindé àtẹni tó mọ àtẹni tí ó mọ á ṣe bísímìláhì àkádìyẹ àkọmọ kan fún wọn. àmì gígùn àlàáfíà ara tí ò bó ṣe tán tí ò bá rùn tán bá ní mo bá wọn. tá a bá ti ń kà á lọ gbogbo ẹni tí ò bá mọ ẹjẹ a máa ṣe àmín. bísímìláhì rahmanir rahim làkàdìyẹ àkọmọ rasulu mẹ́rin à ń fún sí.
azizun alayhi wa antum arizu alaykum bil mu'minina raufur rahim wa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu fa huwa rabbul arshil azim. Ẹgbẹ́ àsìyí máa ṣe lé ọlọ́run má jẹ́ ọmọ náírà. Tí ìyẹn bá ṣeun, ẹgbẹ́ àpapọ̀ ṣe kẹ́mi. Wàláhì ìṣèlú ẹni tí ó ṣeun. Ọlọ́run má padà lẹ́yìn ẹ̀. Ẹgbẹ́ dadó mẹ́rin ká máa láṣejù. A kí bàbá Olúkìtì bí. Àbẹ́ ẹ̀kọ́ ẹ̀dẹ́ bìlà ẹ̀kọ́ mi wò lẹ́yìn ẹ̀kọ́ sí. Ẹlọ́dì ẹ̀sìn gbá ẹ̀. Ìgbà yìí tù wá lára. Ó sì dáa púpọ̀ alẹ́kùn àlàáfíà ara pẹ̀lú mo bẹ́yìn náà èyí tẹ̀ tó ń fà lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run tó jẹ́ wọn yín lọ́wọ́ ọlá Muhammadu Rasulillah. Bàbá wọn nípò tó Sheikh Abdulrahman abẹ́ẹ̀kọ́ ni ẹ̀yin òṣó kọjá ẹ̀ ló fi rọrùn fún yín báyìí yóò tó wá rọrùn jù báyìí lọ ọlá Muhammadu Rasulillah. Àwọn ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹ́ni ọba forí tì ẹ̀yìn ti làlúyọ̀ bá wọn sáámi náà ni ọlọ́run jẹ́rẹ́ ní ọ̀kárí ni bisimilayi la hawla àwa kí ẹ̀yin bàbá wa fún àsìkò tó ti lọ gbogbo tẹ́ ẹ bá wa sọ lónìí ọlọ́run tó ṣe wá láǹfààní Ìlú Fáṣọlá ti ń dùn ọlọ́run má di ọkàn gbẹ̀yìn ọlá Muhammadu Rasulillah. Gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà níkàlẹ̀ èyí tó ń sọ fún wa lónìí ọlọ́run tó ṣe wá láǹfààní o Allahumma anta martana abdu wa alika ẹ̀rọ ẹ̀ dìde sókè ẹ̀jẹ̀ àdìdì àti ìjòkó ti báyìí ẹ̀jẹ̀ àdìdì fọlọ́run ni o èmi kọ́ mọ́ ní ẹ̀dìdì o ọlọ́run ni o Allahumma anta martana abdu wa alika wa wahatana bi ijabatika wa qad da'awnika ya ilahi kama watana ya sal jalali wal ikrami innaka la tulifu al mi'ada la wansalina asal qur'an ala ajabali la ra'ayta khashyan tasadiya min ashiyati Allah وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله لا إله إلا هو عالم الغيب وشهادته هو الرحمن الرحيم هو الله لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المحمد العزيز الجبار المتكبر سبحان الله أما يشركون بجاه فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم صلوا على النبي الكريم. ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ọ̀gá mi bó jà jógàjú ọ̀rọ̀ láti. ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú. kí ló dé tá a jẹ́ kí local government tó máa fọ́ ọ́n. kí ló fà. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́lá mi ni wá.